ní ìsìn kẹ́ ẹ lọ gbé oyè lẹ̀ ẹ kì í ṣaṣíwájú wa nílẹ̀ Yorùbá o nítọ̀nà Ògúndé o Sunday Igboho láṣíwájú wa nílẹ̀ Yorùbá nítọ̀nà Ògúndé o. lọ́fíìsì kọ̀ọ̀kan bá tún pè mí èpè mo fẹ́ máa gbé iṣẹ́ o ẹrù ò bà mí ṣèbí mò ń sọ̀lú tí mo ti wá ẹ pé wọ́n bẹ̀ kẹ́sọ pé ta ni bọ́ èyí wọ́n sọ fún yín. ṣùgbọ́n ọ̀gá ni Gani Adams jẹ́ fún Sunday Igboho. ọ̀gá ni ẹ gbàgbé ẹ̀ I have no apology to render to anybody. ọ̀gá ni Gani Adams jẹ́ fún Sunday Igboho ní gbogbo ọjọ́. tí ẹ bá mọ̀ pé ó yàwó di tẹ́ ẹ jẹ yìí ẹ ò lè gbé adìyẹ ó bẹ́tà kẹ́ ẹ lọ gbé oyè lẹ̀ ẹ withdraw title fún wọn tó ní title o. ta ni ẹni tó fi ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò tó yẹ pé òun gan ò lè pàṣẹ fún yín pé ogun ti délẹ̀ o kẹ́ ẹ múra ogun o kò ní yẹ ẹ̀yin àti ẹni tó fi ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò torí wípé ogun délẹ̀ ń sìn àárín yín ìtàn táwa gbọ́ ìtàn tá a gbọ́njú bá ni pé ẹnikẹ́ni tí ó bá ń pè ní Ààrẹ Ọ̀nà Kakanfò ó ní aṣíwájú ogun ajagun ni ó ní anytime tí ogun bá fẹ́ jà ìran Yorùbá ó ní ó dìde tí ó lọ jà bó látìgbà tí ogun ti wọ ilẹ̀ Yorùbá yìí ẹ ti understand mi ò rí yín kẹ́ jáde sí social media kẹ́ sọ̀rọ̀ rárá ẹ̀dẹ́ ń pera yín ní Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ẹnikẹ́ni tó fi ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò kò ní yẹ wọ́n o ẹ ti understand kò ní yẹ wọ́n o gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá rere nígbà táwọn Fúlàní wọ ìlú Ọ̀yọ́ tán lọ kó àwọn pípù yìí ara ò ta yín kò ń ṣe àwọn àgbàlagbà nìkan ló wà ń bẹ àwọn ọmọ kéékèèké ara ò ta yín even though ẹni tó fi ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò gan kó má pàṣẹ fún yín pé kẹ́ lọ jagun ó yẹ kẹ́yìn gan kí ara ta yín kẹ́ dìde pé ara ẹ̀yin ò lè dúró de order anybody ẹ gbọ́dọ̀ secure ṣé mọ̀ pé ẹni tó bá ń jà fáwa làwa nífẹ̀ẹ́ ni ẹni tó bá ń jà fún wa ẹni tá à ń rí ipa ẹ̀ lórí wa ó làwa nífẹ̀ẹ́ kò ń ṣe ẹni kò ṣe pé bóyá ẹ̀kan wà ní lúgù kan Ògúndé lẹ́sìn àárín yín mi ò bá ń pàdé ní social media kẹ́ address àwọn ọmọ Yorùbá kẹ́ address àwọn ọmọ Yorùbá tẹ́ jẹ́ aṣíwájú ogun lé lórí kẹ́ address wa pé bó ṣe lọ lélẹ̀ yìí o olóyè Sunday Igboho gan tí wọn ò ní oyè tí wọ́n fún yín yẹn wọ́n sì ń gbìyànjú agbára wọn bó tiẹ̀ jẹ́ pé ìjọba tún ká wọn lọ́wọ́ kò díẹ̀ àwọn sì tún gbìyànjú agbára wọn wọ́n tọ̀ fẹ̀yìn tó yẹ pé wọ́n fún ní oyè Ààrẹ Ọ̀nà Kakanfò aṣíwájú ogun ẹ̀yìn ìlà wà rí yín pé ẹ tiẹ̀ dìde ẹ tiẹ̀ sọ̀rọ̀ rárá tọ̀ ṣé ẹ sí Nàìjíríà ni àbí ẹ exist mọ́ torí lójú tèmi gan ẹ exist lójú mi o kí ni túmọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò tán fi yín jẹ gẹ́gẹ́ bí ìtàn táwa gbọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò aṣíwájú ogun anytime gbogbo ìgbàkigbà tí ogun bá jalè Yorùbá ẹ̀yin lè máa ṣíwájú ogun ẹ̀yin lè máa lọ jà fún wa ẹ dìde rárá ẹ tí ẹ ara ò ta yín ibà Gani Adams wọ́n ń ṣe bẹ́ẹ̀ wọ́n ń ṣe like ṣé civilization ló fa ilé ní àbẹ̀wò ṣé civilization ló sọ pé kẹ́mọ́ lọ jagun ní àbẹ̀wò because ogun ló délẹ̀ yìí o nígbà tí àwọn ẹ̀yà kan tí wọ́n wá kó àwọn ẹ̀yà yín ẹ sọ̀rọ̀ ẹ silent nígbà tó yẹ pé ẹ sí láyé bàbá wọ́n ń ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí ẹ̀yin náà dẹ̀ bímọ o ẹ wo láti bí oṣù kan táwọn ọmọ yìí ti wà nínú gbó ara ò ta yín pé àánú anybody tó bá fi ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò gan tó yẹ pé bóyá ẹ̀ ń dúró de ọ̀dà ẹ̀ pé kó fi ní ọ̀dà láti lọ rescue àwọn people yìí láti bí oṣù kan tí ẹni yóò sọ ẹni tì fún yín ó yẹ kára ta yín kẹ́yìn dìde olóyè Sunday Igboho àwọn nìyẹn nínú gbó yẹn náà wọ́n ń gbìyànjú agbára wọn bó tẹ̀ jẹ́ pé ìjọba ká wọn lọ́wọ́ kò gbogbo ìgbà tí wọ́n ti kidnap wa gan tí wọ́n ti kidnap àwọn ọmọ tí wọ́n kidnap tí wọ́n ti kidnap àwọn èèyàn wa yìí tó sì jẹ́ pé àwọn Fúlàní wọ́n wà nínú igbó wọ́n ń lé àwọn èèyàn kúrò ní oko ẹ̀yin ló yẹ kẹ́ kọ́kọ́ dìde kí olóyè Sunday Igboho tó dìde olóyè Sunday Igboho tún wá dìde ẹ̀ tún wá ń bí fún wọn èmi ò tẹ́ gbọ́dọ̀ bí fún wọn because anybody tó bá bí fún olóyè Sunday Igboho ikú ló fi ń sọ̀fàjẹ́ tí ẹni yẹn gan ò bá sọ̀rọ̀ tí ẹni yẹn gan ò bá gégùn lé lórí àwọn ancestors àwọn great father wa yẹn àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò tó ti lọ ẹ ti understand wọ́n máa bá yín jà tẹ́ bá fi lè bá olóyè Sunday Igboho tẹ́ ń bá wọn ní beef àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò tó ti jẹ lọ ẹ ti understand wọ́n máa bá yín jà in spiritual torí pé olóyè Sunday Igboho sì ń gbìyànjú agbára wọn láti gba àwọn people sílẹ̀ ẹ̀yin tó wá ń pè ní ẹ̀yin tó wá fi jẹ oyè wọ́n fi yín jẹ oyè ẹ̀ lè gbádìí ó ṣe mí láàánú fún yín o wọ́ọ̀tò èyí tó fi yín jẹ o ó yẹ kójú tì yín gan ó yẹ kójú tì yín tí ẹni tó fi yín jẹ oyè yìí tí ó bá pàṣẹ fún yín pé kẹ́ ẹ lọ jagun yín ó yẹ kójú tì yín kẹ́ ẹ sọ pé oyè yìí o jẹ mọ́ o wàláì nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe nìyẹn ẹni tó fi ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò tí ó pàṣẹ fún yín pé kẹ́ ẹ lọ rescue àwọn people yìí ó yẹ kójú tì yín pé ẹ̀yin aṣíwájú ogun ẹ̀yin odidi Ààrẹ Ọ̀nà Kakanfò wá lè dìde kẹ́ ẹ lọ rescue àwọn èèyàn yín àwọn ọmọ yín ó yẹ kí ojú tì yín ó yẹ kẹ́ ẹ fi ipò yẹn sílẹ̀ torí wọ́ọ̀tà Ààrẹ Ọ̀nà Kakanfò tán fi ń jẹ o láti jọ tí ẹ ti jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò tí ẹ jáde sí social media rí kẹ́ ẹ address àwọn èèyàn even though àwọn OPC ọmọ yín gan tán wà láwọn dá yín gan address wọn rí ó ga fún yín wọ́n ń ṣe báyẹn
wọ́n ṣe báyẹn o ọlọ́run Ààrẹ Ọ̀nà Kakanfò tó fi ń jẹ yẹn ò yẹ yín o ẹ ti understand ẹ kàn ń ṣe bó ṣe wù yín owó ẹ kàn là ìjọba lẹ́ ń ṣiṣẹ́ fún ẹ̀yin náà ìjọba lẹ́ ń ṣiṣẹ́ fún ẹ jẹ́ ká mọ̀ pé ìjọba lẹ́ ń ṣiṣẹ́ fún náà. Olóyè Sunday Igboho sá jáde síta bólì ó sọ pé àwọn ṣiṣẹ́ fún ìjọba ta ló lọ mú wọn ta ló pa wọn ta ló àrẹsọ yín náà jáde síta náà kẹ́ sọ pé ẹ ká mọ̀ pé ìjọba lẹ́ ń ṣiṣẹ́ fún ọ̀rẹ́ kí a ti mọ̀ pé ìjọba lẹ́ ń ṣiṣẹ́ fún torí wọ́n ti ra ohun yín wọ́n ti ra voice yín ẹ̀ lè jáde síta. Àwọn èèyàn wá wà nínú gbó láti bí oṣù kan ara ò ta yín ṣé kò ń ṣe ẹ̀jẹ̀ tó wà lára wa ló wà lára yín ni. Bàbá oyè tán fi jẹ yẹn ò yẹ yín o àwọn tó dẹ̀ ti jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò lọ orí wọn máa dá fún yín ó ti yé yín. bí ilẹ̀ Yorùbá sí méjì àwọn kan wà lẹ́yìn Sunday Igboho àwọn kan wà lẹ́yìn Gani Adams ṣé wọ́n ṣe ń jà nìyẹn. àwọn olùsídá no ṣé wàá lè ṣe báyìí ni Gani Adams wà formidable wọ́n jọ dáadáa dẹ́kun sílẹ̀ ni ọmọ àwọn Tinubu àwọn Gani Adams wà popular gan Gani Adams tó wẹ̀ kì í ṣe ẹran nílò bẹ́ẹ̀ Sunday Igboho náà kì í ṣe ẹran nílò ṣùgbọ́n ọ̀gá ni Gani Adams jẹ́ fún Sunday Igboho. ẹ gbàgbé ẹ I have no apology to render to anybody ọ̀gá ni Gani Adams jẹ́ fún Sunday Igboho ní gbogbo ọjọ́ ìgbà tí Gani Adams jáde sọ́mọ́ ìbò ti jáde ni bọ̀dọ̀ tó kàn ṣẹlẹ̀ ni pé ohun gbogbo ní ìgbà tí Sunday Igboho ó ti ń lọ báyìí náà èwo ti ń bẹ̀bẹ̀. ètò ẹ̀sọ́ ìsìn ẹ̀bá àtúnṣọ ẹni ọ̀gá ni. mo ní mi ní apology to render to anybody ọ̀gá ní ibà Gani Adams jẹ́ fún Sunday Adéyẹmọ Ìgbòho. ó gba àwọn èèyàn wa náà ló dìjà sáàrin. orí nǹkan ṣe báyìí o kọ́ mi nọ́mbà mi o wá pè mí o tẹ́tì mi torí pé mo àṣírí ẹni tẹ́ ń pè ní bàbá mo jẹ́ káyé mọ̀ pàǹtí ni pé kì í ṣe bàbá wọn bínú mi gbọ́rọ̀ Ọlọ́run Kùránì nípa máa ń nà kásàfà yìí nà máa yẹ nkúṣù àlànà sí i ẹ̀lú ìlú tó bá fẹnu ara ìpòjò báyìí máa ń forí ara ìgbé ni àkáì má bínú mi o àrígiṣẹ́gi bínú títí ó kàn kó sí ara ẹ̀ tó bá bínú mi wá kàn kó sí ẹ lójijì àbí kò wọlé láàyè ọmọ inú ilé ni mí o fọ̀rọ̀ àfáàfáà lẹ o mi sọ pé àwọn bàbá wa báwo o nǹkan táwọn bàbá wa ní mi wọn ń kó dànù lé wa o má lè rí mọ́ mi nígbà bẹ́ẹ̀ àní ká ṣe báyìí káwọn ìran Fúlàní má dẹ́rù bà àwọn bàbá wa àwọn ìyá wa lóko ẹ̀yin lè fẹ́ tà wá fún ìran Fúlàní ẹ lè dìde ẹni tó dìde ẹ̀ ń sọ pé tiẹ̀ bá wo tó bá bínú mi wàá bínú kan kó sí ara àbí kó wọlé láàyè ó fẹ́ máa bọ̀ pé ẹ fẹ́ tì mí ṣiṣẹ́ alọ́lọ́hún wà nínú zilu mi nàlẹ́ kùrẹ́ àlè máa ń wà ṣèfà wà rahman tó lè lè mú mi bọ́tà àtijọ́ tí mo ti dáyé ibi tó bá lé mo máa ń gbà wọn ò ń lérí mọ́ mi o tẹ́ bá lérí mọ́ mi tó fi sì kọ̀ọ̀kan bá tún pè mí èpè mo fẹ́ máa gbé iṣẹ́ o ẹrù bà mí ṣèbí mò ń sọ̀rọ̀ tí mo ti wá ẹ pè wọ́n bẹ̀ kẹ́sọ̀ pé ta ni bọ́ èyí wọ́n sọ fún yín ẹ pè wọ́n látòrí coordinator pè wọ́n ẹni bọ̀bọ̀ tó ń sọ̀rọ̀ wọ́n sọ fún yín pé bí mo wà lọ́dọ̀ o ẹ mọ̀ pé mo sọ ọlọ́la ẹ fẹ́ ẹ gbọ́ ni onírìnkúrìn ò kì í ṣẹgbẹ́ oníwèé mẹ́fà àwọn ọlọ́dẹ náà máa ń sọ bẹ́ẹ̀ sí kí n fèdè lómi sọ olùrìnkúrìn ẹ̀ ń ṣẹgbẹ́ oníwèé mẹ́fà ìgbà tó lóun kàwé òun ṣe gbogbo ẹ̀ ọlọ́dẹ mọ̀nà ọlọ́dẹ máa pọ́ títí ó mọ̀nà ó mọ àbújá tó já sọ̀rùn gedegbe ẹ̀yin ọlọ́dẹ lẹ Yorùbá ẹ̀jọ̀ ẹ̀ ṣe báyìí pẹ̀lú olóyè Sunday Igboho ẹ̀yin lẹ mọ̀nà tẹ́ bá ti fọ̀nà wọn àwọn èrò ẹkùn we move things I still remain myself Patiano outside adi bàbá àta ọmọ bàbá jẹ́jẹ́ ọmọ Sunday Igboho èrò ẹkùn ni mí Ọlọ́run I love olóyè Sunday Igboho bó tiẹ̀ lè jáde ariwo kí ìyá má jẹran Yorùbá ló ń pa tí bá ní kí n máa sọ̀rọ̀ ẹni tẹ́ ẹ pé ń bàbá yìí ìyá ni o ìyá tọ́mọ bẹ́ẹ̀ jẹ lẹ́jọ̀ nílùú kan á lọ bá gọ́fúnà gbogbo ẹ lọ jókòó ọ̀dọ̀ yín yẹn lẹ ti ṣe kiri tẹ́ ń gbégi òró dání tẹ́ ń kéré déédéé o.